of the House of Yoruba land, speaker. Ọmọ Igbo tún jẹ́ speaker. Ó tán. Ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì mo ṣe ẹ̀làbọ̀rú bó ṣiṣẹ́. Ṣé tá bá ń sọ pé àsáwò ti wà láàrin wa nílẹ̀ Yorùbá, àwọn èèyàn kan understand, kò yí àwọn èèyàn kan. Wọn ò dẹ̀ mọ risk tó wà behind nǹkan tá à ń sọ yìí. Kò ṣe gbogbo àwa tí a rò pé a jẹ́ Yorùbá ní Yorùbá. Àwọn kan wà tó jẹ́ pé mixed blood ni wọ́n. Yálà ìyá wọn ló jẹ́ ẹ̀yà mi, yálà bàbá wọn ló jẹ́, especially ìyá wọn ló jẹ́ ẹ̀yà mi. Ẹ̀jẹ̀ ìyá wọn ẹ̀dẹ̀ ni ló máa fi wùwà. Ẹ wo alákùnrin Honorable Adébọ̀ Ògúndóyin tó jẹ́ House Speaker Ọ̀yọ́ State since 2019. A ló mọ̀ pé ìyá ẹ̀ láti joy Igbo ni. Bóyá táwọn èèyàn kọ́kọ́ bá ti ẹ̀ mọ̀ gan, kò ṣe gbogbo èèyàn ló mọ̀. Àṣírí alákùnrin ṣẹ̀ṣẹ̀ ń tú ni. Gbogbo agenda tí bọ̀bọ̀ ti máa ń pass, gbogbo bills tó ti máa ń pass láti jọ yìí, kò sí ètò favour ọmọ Yorùbá rárá ńbẹ̀ nínú Ọ̀yọ́ ńbẹ̀ yẹn. Kò sí agenda tó pass tó ṣe àǹfààní fún ọmọ Yorùbá. Ọgbọgbọ́n bọ̀bọ̀ yà lóun contest fún gọ́vnà, á wọlé, wọ́n á bá gbogbo bẹ̀yẹn jẹ́ fún wa. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa ṣá àwọn Yíbò wọlé lọ́tùn lósì, a sì ń bá Fúlàní fà á, gbogbo àwọn ẹ̀yà tó dà pé ẹ̀ mọ̀ pé ilẹ̀ Yorùbá yẹn ó wà lójú gbogbo àwọn ẹ̀yà tó kù yẹn, wọ́n ṣàfẹ́ gba ilẹ̀ Yorùbá yẹn mọ́ wa lọ́wọ́. Tá a bá dẹ̀ ká múra lọ́tùn lósì, àwọn pípọ̀ yẹn wọ́n máa make sure pé wọ́n gba ilẹ̀ wa ni. Ẹ tó bá ti jẹ́ full blooded ọmọ Yorùbá, kò yẹ kó tẹ̀ máa dé gbogbo àwọn strategic position kankan nílẹ̀ Yorùbá. Kò yẹ ká gbà wọ́n láàyè. Ẹ wo níbi coronation, níbi ìwúyè ọba wa tuntun Ọwọ́adé tó ṣẹ̀ṣẹ̀ jẹ. Ẹ wo bàbá tí wọ́n tún lọ ẹ wo máa yìí tí Débọ̀ yìí invite wá síbẹ̀. Olóhun king of all Igbo in Yoruba land, ó gbé adé bàbàrà òṣìkò ṣáde tí máa pé apẹtẹ àbápẹtẹ. Olóhun king of all Igbo in Yoruba land. Ibo náà ti ń ṣe yẹn ẹ̀yin ọmọ Yorùbá. A ti sun o, a ti fi náà sọ́run òrùlé sun o. A gbọ́dọ̀ jí o, kò dẹ́ ṣe pé ká máa fẹnu ṣe kinní kan. A gbọ́dọ̀ ètò bá máa ná wa lówó kó ná wa lówó. A bẹ̀rẹ̀ sí ní ṣe campaign lọ́tún lọ́sí. Ẹ tó bá ti jẹ́ ọmọ Yorùbá kò gbọ́dọ̀ máa dé ipò kípò kan nílẹ̀ Yorùbá mọ́. Ibi tí wàhálà yẹn ti ń bẹ̀rẹ̀ náà rèé. Wọ́n bá ti dépò yẹn ṣe ni wọ́n máa lò wọ́n against wa. Full blooded ọmọ Yorùbá la fẹ́ dáwọn ipò Yorùbá. Ẹ jẹ́ ká wo fídíò yìí, ẹ jẹ́ ká gbọ́ wíníwíní lẹ́nu àwọn èèyàn nínú fídíò yìí. Ó ṣeé ṣe ká máa rojú àwọn tó ń sọ̀rọ̀, ṣùgbọ́n àwùjọ àwọn ọmọ Yorùbá ni a ti ń sọ gbogbo tá a sọ. So ẹ gbọ́ nǹkan táwọn èèyàn sọ, èyí náà gbọ́. No, government ló gbé wá, but we have known now there is no Igbo land in Yoruba land. There is no king of Igbo in Yoruba land. Kí wọ́n ní aṣọ wà lórí ẹ̀. A gbọ́dọ̀ fòun náà lè láì máa tọ́ ṣe ẹ̀. Apẹtẹ tó gbé sórí yẹn, ó gbọ́dọ̀ gba apẹtẹ lọ pa sílẹ̀ Igbo. Ẹni yóò ní ìrànà, ó kọ̀ wá ṣe. Bọ̀ tèmi sọ ni pé a gbọ́dọ̀ tọ́ ṣe ẹ̀ náà. A gbọ́dọ̀ fi sílẹ̀. Ó gbọ́dọ̀ gbé apẹtẹ. Ó gbọ́dọ̀ gbé apẹtẹ lọ sílẹ̀ ilẹ̀ Igbo. Ẹni sùúrù Yorùbá Global, Mr. Martins ẹ̀ mọ́ ọdún ṣẹlẹ̀. Bọ̀bọ́ ẹ̀kọ́ wa Ọlọ́run ló ti wá tí Yorùbá lè ṣe sọ, Ọlọ́run ló ti wá tó wá pèrè ẹ̀rọ. Ká fi wake up ni, eléyìí wò ní jẹ́ ní tẹ̀. Root yẹn gan ni, who is Débọ̀? Mo understand pé Débọ̀ is nobody. Mo understand. Débọ̀ gan ni root ẹ ti gbádùn ẹ ti yàn game kan tí mo sọ. Débọ̀ ló wí. Mo pé Débọ̀ ni root ẹ. Débọ̀ have a strong connection. He's a speaker. Yes. Mo mọ̀ bẹ́ẹ̀, but tí Débọ̀ bá gbé jáde, a ní mọ̀ pé Igbo king of Yoruba land exist before. Àtẹ̀lé mọ́rùfù Débọ̀ gan pé Igbo nìyẹn. Àwọn agbóhùn lè mọ̀. Bọ̀ tèmi sọ ni pé adé apẹtẹ orí ẹ̀ yẹn, ó gbọ́dọ̀ gbé pa sílẹ̀ Igbo. A gbọ́dọ̀ campaign against ẹ̀. A gbọ́dọ̀ fi òun yìí sílẹ̀. Débọ̀ ti mú jáde. A gbọ́dọ̀ mi sọ pé ó gbé adé apẹtẹ ẹ̀. Mr. Martins, it's an insult. Kó wá sí coalition fún Aláàfin Ọ̀yọ́, kó wá gbé apẹtẹ ní ilẹ̀ Ọ̀yọ́ Yorùbá land. Táǹtì coalition fún Aláàfin Ọ̀yọ́. Ìwọ ni king of Igbo ní Yorùbá land. Igbo bó ti ń ṣe bẹ́ẹ̀ ṣe. So insult yẹn. Yorùbá land ló sọ yẹn o, gbogbo at Ogun state, at Ondo state. Insult yẹn, a gbọ́dọ̀ dí pẹ̀lú insult yẹn. Ó gbọ́dọ̀ gbé apẹtẹ lọ sílẹ̀ Igbo. Torí pé Igbo gan láti wá sí ibi coalition Aláàfin Ọ̀yọ́ is an insult to that kind of empire. So a gbọ́dọ̀ dí pẹ̀lú àkísà àrùn ẹ̀ yẹn tó gbé sárùn yẹn kó gbé lọ sí ilẹ̀ Igbo
a gbọ́dọ̀ gbà so apẹtẹ yẹn kó gbó sílẹ̀ Igbo mo fẹ́ ká tọ́pa òun náà mo pé débọ̀ ṣe bí ó ṣe kàn burúkú o mo mọ̀ bẹ́ẹ̀ but eléyìí a gbọ́dọ̀ fi sílẹ̀ a gbọ́dọ̀ dì mọ́ kó jẹ retribution rẹ̀ kó gbé apẹtẹ lọ sílẹ̀ Igbo. Mr. Martin, can we just deal with this man of a Debo, please? It's a Debo that Debo is a mixed blood. Mo mọ̀ pé Debo la máa dúró pẹ̀lú òun kò sí ẹ̀ tó kàn wá kàn because kò ní value. It doesn't have any value in our land. Kò bá kọ king of kìnìún kan ní sórí ẹ̀ wọn ò ní invite ẹ̀ sí anything ní and kí àwọn ìjọba Ọ̀yọ́ kan ban anything Eze Ndigbo nílùú wọn bó ṣe Londo. There's nothing like Eze Ndigbo Londo state. Ìjọ tí wèrè kan nú wọn tó ti lọ sí kíní Deji tó ti lọ sí Palace Deji of Àkúrẹ́ tó ti lọ fọ́nbù náà lọ́sùn gbogbo tó ń bà ní gbogbo Àkúrẹ́ pé gbogbo Oǹdó pé we don't want Eze Ndigbo mọ́. So bó ṣe fún náà nìkan ṣe fún ilé ní Ọ̀yọ́ state. That's left to Ọ̀yọ́ people and the new Aláàfin of Ọ̀yọ́ yẹn òkun wa. Bó ṣe lè dé kàn ní Edward. Activists are not gangan. òun ni àfẹ́kọ́ jẹ́ anything politics nílẹ̀ wa mọ́. tí òbí lè máa ṣẹlẹ̀ Bàyá Adédìbú wà Àríṣekọ́lá wà ọ̀tá ló bí àwọn lè dá nǹkan tó dúkọ̀ bẹ̀ sọ ni pé ẹ ká try ká wá strong politics kìíní ẹ kó fún Yorùbá nìkan tọ́lá bá ṣe ń sọ àwọn pípù yìí wọ́n ní plan fún wa o. They not stopping láti 1960 sí Azikiwe tí ń ṣe kìíní yìí Ojukwu ṣe they not stopping no they not stopping. wọ́n á try láti form political kìíní tó strong gan náà fi tápà àwọn pípù yìí. Because of my from any political party. If you've got Igbo blood, any blood that is not Yoruba, you're not campaigning. You don't care. Debo ti gba verdict here. Debo ti gba verdict here. Ẹ sọ pé Ọlọ́run remove our post here. Before àwọn mọ̀ pé Igbo ni. But now ti mọ̀ political career Debo ti bàjẹ́. Ó ti bàjẹ́ ní Yorùbá. Ó ti bàjẹ́ ní Ọ̀yọ́ state. Torí àti ká. So tá a bá ká anymore. I'd like to machine vetting every political Yoruba land. I'd like to machine vetting any boy about the link pẹ̀lú Igbo kò lọ anywhere nílẹ̀ Yorùbá. Igbo, Bini o, Hausa o, gbogbo wọn, anyone that is not pure Yoruba, we don't care. We don't want you. Because I've told you guys, they've got a lot of them in the pipeline. They are now shooting out little by little. Ẹ wo ọmọ Igbo kan tó lọ fẹ́ Igbo ẹgbẹ́ tó wá ń gbogbo àwọn ọmọ tó kò lórúkọ Yorùbá. I cast yẹn out. Wọ́n tún gbélé ìwá. Everything is coming out from the PDP. Everything is coming out from them. If PDP still want to rule that your state, it must be pure Yoruba. If not, we will take it away from them. Yorubawuyi, ẹ ṣé gan. Yoruba Global. Nǹkan tí mo sọ get me o ṣẹ́rí bá ṣe wà yìí gbogbo wa almost every one of us abroad la wà a need àwọn tó máa represent wa nílé ṣẹ́rí kínní campaign yóò yẹ ká máa gbé kó wọn ní door to door ká máa lẹ bánà Yorùbá land for Yorùbá people and gbogbo kínní kì í ṣòkúta la máa fi máa ṣe. And we need investigative journalists that can penetrate into all the details. Yes. We need to anyone that any party brought up. Who are they? Because olórí burúkú ló pọ̀ jù nínú àwọn people yìí. Bó ṣe fẹ́ báyé wa jẹ́ bó ṣe báyé àwọn Yorùbá. Yorùbá wa náà tún hide bọ̀bọ̀ ìfún wa. Wọ́n hide títí. No, we need to start paying investigative journalists to go and anyone is bringing up for even Speaker of the House of Yoruba land, Speaker. Ọmọ Igbo tún jẹ́ Speaker. Ó tán. Ọkọ ṣe ibẹ̀ má jà mí ṣe bàbá Yorùbá ni ọlá bàbá. Igbo ni Igbo jẹ́ Sister Jankara. Igbo ni màmá. Igbo ni Igbo jẹ́. But we don't want mixed blood. Feminist blood nílẹ̀ wa mọ́. Mixed blood ni Igbo ló máa support. Ẹ wo kò tó bá support Igbo. Ìyá ìṣe máa lọ jẹ yóò máa lọ jẹ kí ló ti ń pè ìyá olóde of Yoruba land Igbo wọ́n wá change orúkọ ẹ̀ sí Ìyábọ̀ so nílé ìtẹ̀mọ̀ why would they not use Ngozi of kìnnì kan so wọ́n ti mọ̀ fún àyọ̀mọ̀ ìtẹ̀mọ̀ bẹ́ẹ̀ pé gbọ́dọ̀ gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ ẹ wá ń lo Ìyábọ̀ ta ló máa mọ̀ náà tẹ́ ẹ bá sọ ṣé mi máa mọ̀ ni tí bá rí ìyálóde Ìyábọ̀
màá ti rò pé Yorùbá ẹgbẹ́ mi màá ti máa lọ tún kàṣà ọ̀rọ̀ sílẹ̀ pé àwọn ò láìkí Igbo láì mọ̀ pé Igbo gan ni mò ń bá sọ. Mo sì pàdé ọmọ kan níbi iṣẹ́ tó ń jẹ́ orúkọ Yorùbá tí mo ti lọ ń sọ̀rọ̀ mi àti ìgbà tí máa rí ìgbà tí máa gbọ́ ọ̀rọ̀ tó máa sọ lẹ́nu ẹ̀ mo mọ̀ pé Igbo ni. Wọ́n ti ń change orúkọ, wọ́n ti ń gba pálí ní Yorùbá, wọ́n ti ń gba gbogbo ẹ̀. Igbo ni mo láti máa ṣọ́ oúnjẹ tí máa jẹ́ ibi iṣẹ́ Igbo ni gbogbo wọn. Yorùbá ò lè má bínú ẹ̀yìn kọ́ sórí kíní ìsìn yìí kí wọ́n pé Ṣèyí Mákindé pé bò nìyẹn ẹni ẹ má ṣe mistake o. Wọ́n sọ pé wọ́n pé kíní ni. Ìyá Ṣèyí Mákindé kì í ṣe Igbo. Báwọn sáà Igbo. Ẹ má dá wọn lóhùn wọ́n fẹ́ destabilize wa bí báyìí ni. Ìyàwó ẹ̀ ní Igbo ìyàwó Ṣèyí Mákindé. Mo rò pé àwọn sáà di ó dà pé Ṣẹ̀kírì níyàwó ẹ̀. Wọ́n pè ìyàwó ẹ̀ ò kì í ṣe Igbo. Ìyàwó ẹ̀ kò ní yẹ Ṣẹ̀kírì níyà àbí ní àkókò ṣe Yorùbá ṣá. Níta ni. Ìyá Ṣèyí àwọn sáìdì àwọn ọmọ sáìdì Edo State ẹ̀ ni ìyá Ṣèyí. Okay, ó ní ìtọ́. Not from Southwest. His wife is not from Southwest. So those kind of Sheyis too, we don't need them. Exactly. Nínú ẹ̀kọ́ ló kó sórí kíní bẹ́ẹ̀ pé Igbo ni ẹ̀ máa fẹ́ correct ẹni kò ṣe Igbo. This day will become a speaker in 2019 at the age of 32. Can you imagine? So yẹ káwọn ọmọ Yorùbá wa máa jẹ àwọn ọmọ Yorùbá wa full blooded. Wọ́n wá fi wọ́n ṣerú lábẹ́ àwọn ọmọ Igbo kò gbọ́dọ̀ possible sẹ́ kò gbọ́dọ̀ possible. Lóde náà. Láti ṣáìdì ibi tó wà ẹ̀ gan-an ló máa wá láti ìjọba ló fà á yọ̀dọ̀ ìfà sílẹ̀. Ọ̀yọ́. No, èrú wà. Ẹ ti Débò ti bàjẹ́ náà ẹ má wọrí pa Débò lọ anywhere àmọ́ lọ́yọ̀ state. Àṣírí ẹ̀ ti jáde ìgbà tá a ti mọ̀ ló fi lè rise but now a ti mọ̀ pé Débò is a mixed blood is an Igbo man so Débò lè jẹ́ lọ́yọ̀ state mọ́. So can you tell me the reason why he was deleting all his posts if he hasn't got any agenda? Why? You should be proud of where you came from. Yorùbá ti drag ẹ̀ wọ́n drag ẹ̀ gan lórí Twitter báyìí Twitter ń gbóná ni. Ó ti tán. Àwọn Mr. President Kò ní rí sẹ́. Mr. President on mute and gist us na. Twitter ńlá náà lọ́wọ́ wọ́n drag ẹ̀ gidi gan ló ṣe lọ́n delete post ló ṣe kíní pa màmá ẹ̀. Ẹ̀gbọ́n kan tó sọ ni màmá òun is from Imo pé but he wants to know more about his root. Bóun fẹ́ mọ̀ pa root òun. Then go back to Igbo land now. Root òun tó rí Yorùbá ló ń sọ o. I want to know more about my roots. That means I want to know more about my father's place now. Yorùbá ló mi ò fẹ́ mọ̀ more about Yorùbá. If you want to know, you can know it from the window, not inside of the governor house. No. Ìsọdá Kara ní àárọ̀ yìí ní nǹkan bíi 7 ó sì ń lagídí láàárọ̀ yìí. Ó lagídí. Yes, that was àná sorry láíláí ní àná ó sì ń lagídí pé kíní kan ó sì ń gbọ́ àwọn èèyàn lánàá. Tó ti wá gbà ń sìn pé nígbà kó ń wọlé báyìí ṣá. Ó ti ń yọ ọgbẹ́ ìdààmú díẹ̀ ó ti ń yọ ọgbẹ́ lórí kíní péjì kí bọ́bọ̀ Adéyínká grandson mo ti rí gbogbo nǹkan báyẹn. Kò lè ní bọ̀bọ̀ ẹ̀ ṣàpọ̀tà rẹ̀ ẹ jẹ́ kó máa dúpẹ́ lórúkọ Ọlọ́run dè ṣì díẹ̀ ṣé àpá máa mọ̀ ní sẹ́nibọ̀ tó mọ̀ làdẹ́kọ̀ mọ̀ àwọn ìyá ti pariwo jáde náà. Kò bá ti wọlé wọ́n ti tún kó àwọn Igbo wọlé fún 8 years ló dẹ̀ máa lò ń bẹ̀ yẹn tó bá ti wọlé báyìí. 8 years of Igbo this Igbo that. Wọ́n wá gbogbo àwọn chancellor wa ní university. Ẹ̀rù kó ṣẹ̀ṣẹ̀ post picture ìyàwó ẹ̀ nǹkan tó ṣe sórí post picture ìyàwó ẹ̀ pé ìyàwó òun is full blooded Yorùbá. Ọmọ àlè Yorùbá nìyẹn náà. Ṣé yẹn là ń bá sọ? Wọ́n ti drag ẹ̀ bí jẹ́ báyìí. Kò lè wọlé anything political mọ́ ní Ọ̀yọ́ State kó gbàgbé ẹ̀. Ó ti tán. Ó expose ara rẹ̀. A gbọ́dọ̀ dúró o, a máa campaign yẹn títí di ọjọ́ gbòye gidi gan. Abátúwádé ilẹ̀ Ọ̀yọ́ àtúwádé kò sí di post wa. A ní láti pe ọba Ọ̀yọ́ yẹn gan self because a ní láti pe kí ló kọ Akeem Mr. Akeem ọba Akeem ọba wa a ní láti bá wọn sọ kí ló ń ṣẹlẹ̀ náà ṣé mo ẹnìkan mọ̀ control bẹ́ẹ̀ yẹn ni tí màá fi ní. But you do know the governor have a power over him. Àwọn ọba ń sìn gan wọn fi bẹ́ẹ̀ ní action. Nígbà tí yẹn governor has power over the obas. Nígbà tí yẹn gan bọ̀ wá sí party yẹn ṣó yẹ kó jẹ́ kí yẹn wọlé. Ṣó yẹ kó àṣẹ ní ibùn tó kò sí bí gómìnà ṣe dípà àṣẹ ló máa pa ẹnu ọ̀nà ló máa tẹ embarrass ẹ̀ ló máa ti gba nǹkan tó wọ̀ tó wí tó máa ti fling ẹ̀ dànù. Ṣó yẹ kó jẹ́ kó wọlé. Àwọn tó ń bú àwa wípé Fúlàní ti gba Ìlọrin mọ́ wa lọ́wọ́ ṣé àwọn náà kọ́ ló máa tún bú wá sìn àwọn tún wá ń gbé wá ká wa mọ́lé wọ́n tún wá ń gbé wá ká wa mọ́lé no Yorùbá. Àwọn ọkùnrin ló fà o àwọn ọkùnrin.
bí ìdẹ̀fẹ́ bú ẹ̀yàn ọkùnrin Yorùbá láàárọ̀ yìí o ẹ̀yin lè jẹ́ ká máa gba ìwọ̀ sí ìsára báyìí o. orí àwọn ọkùnrin Yorùbá mi orí àwọn ọkùnrin Yorùbá mi orí wọn ò pé ẹ máa ti fẹ́ ìyàwó Yorùbá tó wà pa ọmọ Ìgbò kan máa rí pé ẹ lówó lọ́wọ́ tẹ́ bá wo woman yìí sí ó lè jẹ́ bíi last wife ni ó lè jẹ́ bíi fifth wife ó lè jẹ́ bíi fifth wife ọmọ Ìgbò kan máa rí pé ẹ lówó lọ́wọ́ á wá gbé súnmọ́ yín bó ṣe jẹ́ ọmọ Ìgbò ti pẹ́ ẹ ti lówó lọ́wọ́ ẹ ti bímọ o á gbé súnmọ́ yín ẹ̀yin náà ẹ̀ mọ́ kọ̀ ẹ̀ mọ́ méje kọ̀ ẹ̀yin náà máa ṣe kí ni wọ́n ní Gani Adams ṣe fẹ́ obìnrin kan tí ò ń ṣe Yorùbá ń sìn ni. ẹ máa gbọ́ ìtumọ̀ àwò yẹn náà. wọ́n ní ó ṣe fẹ́ ó ti láwọn ìyàwó rẹpẹtẹ ó ti láwọn ọmọ tó dàgbà rẹpẹtẹ tó bá ti pẹ́ náwó àbí ẹ láṣẹ tó jẹ́ pé ẹ nẹ́nu nílẹ̀ Yorùbá wọ́n á gbé súnmọ́ yín wọ́n á lọ ṣe bí 5th or 4th wife wọ́n mind kó jẹ́ bí 10th wife gan because kí ni wọ́n fẹ́ power yẹn ó dẹ̀ fowó. tó yẹ kí irú ṣé kí náà ti porí orúkọ ti Gani yẹn oyè tó jẹ yẹn ṣé ó yẹ kúrú yẹn lọ fẹ́ Ìgbò àbí Gani Adamu ni òun náà ò fi ṣe taratara Yorùbá Gani Adamu lórúkọ ẹ̀. wọ́n ní ròbò ló fẹ́. wọ́n ní kọ́ mọ̀ nípa láti form one strong political party Yorùbá only tàbá fún bàbá ìlú akọ àwọn ọmọ wa máa lose ẹ̀. Bẹ́ẹ̀ni, we have to form a political party. Strong one, Yorùbá. That we have to checkmate. We have to checkmate other party, bringing in half blood into our Yoruba land. Yorùbá first. That is what that political party has to be all about. Wọ́n ní ìyàwó tí Gani Adams ṣẹ̀ṣẹ̀ fẹ́ lélẹ́yìí o. Kí lorúkọ ẹ̀? Let me look for the name origin. What's the name? Delta State, I think so. Delta. Wọ́n bẹ̀rẹ̀ sí bá àwọn ará Delta mi báyìí. Wọ́n ní ìjọ ni ṣẹ́rí pé orí Gani Adams ò pé wọ́n ní ròbò ni àbí ìjọ ló fẹ́. Ilé just be àwọn Calabar just like a Delta. Ó dẹ̀ ti ní àwọn ọmọ àgbàlagbà ó ti fẹ́ ṣẹ́rí pé wèrè ní àwọn ọkùnrin Yorùbá mi wọ́n ti ya wèrè wọ́n ti forí wọn báyìí wọ́n ti gbà nǹkan tó ṣe máa ń sọ pé káwọn obìnrin máa àwọn ọkùnrin Yorùbá kò yẹ kí àwọn obìnrin máa bá wọn jìyà rárá they don't want it anything on that skirt ni anything on that skirt wọn àfi bí àfiṣe ni ẹ máa ti márùn ẹ máa ti bímọ tó dàgbà ẹ máa lé àwọn yẹn náà torí ọtí pẹ́ lówó díẹ̀ lọ́wọ́ ẹ lórúkọ wọn á máa lè mọ yẹn náà máa sọ ẹ máa fò lọ orú Gani Adams ó yẹ ká yọ kúrò ní olórí ó yẹ ká yọ ni it's as simple as that. ó yẹ ká yọ mi ò tẹ̀ fi bẹ́ẹ̀ gbà tiẹ̀ tẹ́lẹ̀ náà. ó ti pẹ́ tó yẹ ká ti dìsóònù Gani Adams yẹn Gani Adamu lórúkọ ẹ̀ ìran tápà ni ó kàn mi mọ bá olórí wa ṣe máa fi irú èèyàn bẹ́ẹ̀ tó kì í ṣe full blooded pure Yorùbá pure 100% Yorùbá jẹ́rú oyè tí Gani Adams jẹ yẹn ẹ wo baba Frederick Fasehun ọmọ Yorùbá tàtà ni ẹ wo àwọn tó jẹ Abíọ́lá ò kì í ṣe Yorùbá ni àbí Akíntọ́lá náà lamani kì í ṣe Yorùbá ló gbé lèsì bó ṣe wà yẹn ṣe ló campaign against Tinubu títí tó fi parí election yẹn bàbá Gani Adams tá à ń sọ yìí. ó yẹ kán ti yọ kúrò báyìí. The name is from is very strong in Delta. That is the strongest. If that name, the last name ìyàwó yẹn. So this is the occurrence in Nigeria. tó bá jẹ́ Delta ṣé kò ní Igbo blood nínú Delta mélòó ló ní Igbo blood nínú. There is Delta. Delta is incidence is 505. So the name is likely Delta or here. But anyway, I think it's Delta. 500 occurrence. What's ní ròbò ní gẹ̀ náà. Okay. Then yeah. But Madam Adanka,